Bàbá Bọ́lá Ahmed Tinubu kí ló ń ṣẹlẹ̀, kí ló dé? Ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá kí ló ń ṣẹlẹ̀, kí ló dé? Lórí ọ̀rọ̀ Sunday Igboho kí ló kù tẹ́ fẹ́? Bàbá Bọ́lá Ahmed specifically ẹ̀yin ni mo wá bá, President Bọ́lá Ahmed Tinubu, the GCFR of Nigeria, the President of Nigeria of 2025 yìí. Ìgbà tí yín lẹ ń lò yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin ni mo wá bá nípa ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Yorùbáwùyí ni orúkọ mi. Yorùbáwùyí lèmi ń jẹ́ o. Lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ lórí Abíọ́lá. Mo wá fẹ́ rán ẹ̀yin fún ara yín létí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Mo fẹ́ rán yín ní etí ìtàn ayé yín. Ẹ lè gbàgbé. Èèyàn máa ń gbàgbé nǹkan míì nígbà míì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mo ní kankan wá rán yín létí ni. Tó bá ṣe pé ẹ ti gbàgbé. Mo wá fẹ́ sọ àwọn nǹkan kan mọ́ àwọn nǹkan kan tó common láàrin ẹ̀yin Abíọ́lá, MKO Abíọ́lá àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Wọ́n ní tọ́mọdé bá kọyán alẹ́ àwọn àgbà máa fìtàn balẹ̀. Tẹ́yìn àgbààgbà wa tẹ́ bá kọ̀ tẹ́ fìtàn balẹ̀ fún wa. Àwa tá a jẹ́ ọmọ yín tó ọmọ la jẹ́ fún yín wé mi yìí, ọmọ ni mo jẹ́ fún yín. Ayé làgbé àbẹ̀ ni. A máa yí padà. A fìtàn balẹ̀ fún ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa. Lóòótọ́ náà máa sọ pé ẹnu ọmọ ò gba màámi ẹ pàdí mọ́. Ṣùgbọ́n nígbà míì a ní láti sọ fún màámi pé màámi ẹ jókòó dáadáa. Bóyá ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá tàbí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bóyá ẹ gbàgbé. Mo ní kí n wá fi style kí n wá fi rán yín létí. Bóyá àwọn ọba ilẹ̀ Yorùbá gbàgbé, bóyá àwọn olóyè ilẹ̀ Yorùbá gbàgbé, bóyá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbàgbé. But mo ní kí n wá fi style kí n wá fi rán yín létí ni. The common things tó wà láàrin Bọ́lá Ahmed Tinubu, tó wà láàrin Abíọ́lá àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ìyà tó ń jẹ ilẹ̀ Yorùbá. Bóyá àwọn èèyàn ò fura sí ní o, torí èmi ò lè sọ wípé ọpọlọ mi ló gbé. Mi ì lè sọ fún ẹ̀yin bàbá wa wípé ọpọlọ mi ló gbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n lánàá mo wà níbi iṣẹ́. Mo rí fídíò kan lórí TikTok olóyè Sunday Igboho Òòṣà. Mi bá play fídíò yẹn, mo lo fọ́tò ẹ̀ yẹn mo fi thumbnail. Mi bá play orin tí wọ́n play ńbẹ̀ fún yín, ṣùgbọ́n torí pé Qdot ló ní. Mi ìdẹ̀mọ́ tó lè tẹ̀yìn ẹ̀ bóyá ó ti gbé copyright sórí ẹ̀ already, so mi fẹ́ play ẹ̀. Olóyè Sunday Igboho ṣe báyìí. Òun lẹ̀ ń wò nínú kinní yẹn. Orin yẹn wá ń kọ pé jà fún mi, Ọlọ́run kinní kan jà fún mi, kinní kan jà fún mi. Do picture ni wọ́n play orin yẹn lábẹ́lẹ̀. Láti àná yẹn. Ìwọ tó bá wo thumbnail show yìí, ló yẹ kí n gbé sórí Facebook náà. Ẹ wo ojú Sunday Igboho bó ṣe rí. Láti àná yẹn, mo sùn tì. Mo sunkún. Títí di time yìí tí mo fi wá ṣe show yìí. Mo wá jókòó. Mo rò. Èmi ò ń gba pé kinní kan ò pé mi ò ṣe pastor, mi ò ṣe àfà, mi dẹ̀ ń ṣe babaláwo. Mo ṣe research mi níwọ̀nba tí mo lè ṣe. Mo wá rí pé at 50s ni Abíọ́lá dìde tó contest. Bóyá 50 something l'Abíọ́lá wà, bóyá 56. Abíọ́lá contest, MKO Abíọ́lá ọmọ Yorùbá ni, ó contest ní age 56 ní àdìbò ní 1993. Wọ́n mú Abíọ́lá sẹ́wọ̀n. After ọdún mẹ́rin, òkú Abíọ́lá ni wọ́n gbé wá bá wa nílẹ̀ Yorùbá.
ẹ̀yin èèyàn mi ìmọ̀ bóyá bá mi di ọ̀rọ̀ yìí máa bọ̀ wá kí yín o mo sì ń bọ̀ wá kí yín ṣùgbọ́n mo fẹ́ sọ tinú mi síta mo jókòó ni mo ṣe research mi mo jot àwọn nǹkan tẹ́ bá ti rí pé mo gbé kíní ìsẹsẹ àwọn nǹkan tí mo ṣe research nípa ẹ̀ ni má sọ fún mi pé mi ò kàwé ṣùgbọ́n pàdá ìkàwé mi mo jẹ́ tó yẹ pé máa ń wá ìmọ̀ gan tí bá dẹ̀ ṣe l'opportunity mo ṣe fẹ́ kàwé sí nínú ìwádìí tí mo wá ṣe mo rí pé age 56 la dìbò Abíọ́lá lẹ́yìn ọdún 4 ni wọ́n gbé òkú Abíọ́lá wá ká ọmọ Yorùbá mọ́lé pé Abíọ́lá ti kú. Mi mọ̀ bẹ́ẹ̀ èèyàn mi ṣe ń bá mi dé mo ń kí ibẹ̀ ṣe ń kí mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí ṣó yìí bàbá yín ẹ máa bá mi dé ẹ máa gé ẹ máa kọ sílẹ̀ Àkànbí ọmọ olódòdẹ Bọ́lá Ahmed Tinubu ọmọdé ti wa ò bá bá ìtàn àbá àrọ́bá wọn lárọ́bá ni bàbá ìtàn but at ìgbà tẹ́ máa fi sá kúrò nílé ní 1994 mo mọ̀ pé mo ti jáde secondary school dànù sẹ́yìn so kìí ṣe páwa náà kéré púpọ̀ ní 1994 orin Yorùbá ló kàn I don't believe in one Nigeria lẹ́yìn mú sẹ́nu wípé believe in one Nigeria o ọmọ Yorùbá nìyín ọmọ Yorùbá àtàtà nìyín Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kí wọ́n lọ pa yín kí wọ́n lọ gba ẹ̀mí yín kí wọ́n lọ harass yín kí wọ́n lọ detain yín kí wọ́n lọ ṣoríṣiríṣi fún yín kí wọ́n lọ arrest yín Àkànbí olódòdẹ má gbàgbé Bọ́lá Ahmed Tinubu jẹ́ kó máa sound létí ẹ kó máa wọnú etí ẹ mo ń rán ẹ létí ní Àkànbí orúkọ náà máa ń pọ̀ ba aládé mo believe pé tí n bá pè ẹ́ ní Àkànbí ọmọ olódòdẹ tí n bá pè ẹ́ ní mi ìfẹ́ Bọ́lá Ahmed Tinubu oríkì ló máa sábà wọ etí ọmọ Yorùbá Àkànbí 1994 ló sá kúrò ní Nàìjíríà torí the same set of people tí wọ́n gbé òkú Abíọ́lá wá bá wa that same set of people ni wọ́n ní kó lọ gba ẹ̀mí tiẹ̀ náà má gbàgbé o Bọ́lá Ahmed Tinubu wípé ìwọ náà sá lọ ni ó tó bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ò gbé o ò lè fi ojú winú ẹ̀ ó sá kúrò lé ni tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo sọ wípé lẹ́yìn ọdún 4 tí a ti rí Abíọ́lá mọ́ tó ti fi sínú ẹ̀wọ̀n ni wọ́n gbé òkú ẹ̀ wá bá wa ńlé Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ olódòdẹ ó yá tún wá wò dáadáa o láti 1994 tó sá kúrò ńlé lẹ́yìn ọdún 4 ni ìwọ náà wá sá padà wá sí Nàìjíríà ní 1998 gbogbo èèyàn àgbàlagbà tí ṣùgbọ́n máa dọ́wọ́ yín ẹ má wò pé ọmọ kékeré wo ló ń pa ìtàn yìí ẹ bá mi fi etí ìfẹ́ ní kẹ́ bá mi fi gbọ́ ìwọ náà wà in your 50s ní 13 day 50s ní Abíọ́lá 56 wọ́n mú lẹ́yìn ọdún 4 wọ́n gbé òkú ẹ̀ wá bá wa nílẹ̀ Yorùbá Àkànbí you were in your 50s when you ran away from Nigeria you went into exile and lẹ́yìn the same ọdún 4 ló padà wálé tá bá rí ọmọ Yorùbá kan tó ń ṣagídí tó gbó lẹ́nu tó gbóńtọ́ tó láyà bí ṣọ̀pọ̀nà tó ń ṣe bí Sunday Adéyẹmọ Ìgbòho ṣe ń ṣe ó bá ń lé ni o Àkànbí rántí pé exile ló wà tó
join Nadeko ẹ̀sà yẹn ló wà tó ṣọkan ọkàn kónkó nọ̀kí the same ẹ̀sà yẹn ni wọ́n wà fún odidi ọdún 4 ṣùgbọ́n ẹ̀mí tiẹ̀ ò bọ́ ó padà wá sílé báwọn àgbàgbà kan ṣe rìn èmi ò mọ̀ o ṣùgbọ́n ló ń pa Abacha fún ẹ oh Àkànbí Ọlọ́run gba ẹ̀mí Abacha fún ẹ Ọlọ́run gbèjà ẹjà agbára ẹ̀kọ́ oògùn òràn ó wá padà wá sílé lẹ́yìn ọdún 4 ó di governor Lagos State wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí Abíọ́lá kú lẹ́yìn ọdún 4 ìwọ padà wálé lẹ́yìn ọdún 4 mo wá ní kí wọ́n sọ fún gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ní o gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá mo ní kí wọ́n rán yín létí àtẹ̀yin ọmọ kékèké ilẹ̀ Yorùbá mo ní kí wọ́n rán gbogbo yín létí ni ẹ lè ti gbàgbé wípé June 2025 la wà yìí tó bá di July 1st 2025 Sunday Igboho náà máa pé ọdún 4 mi ò bí ẹgbọ́n kan tí mo sọ tó bá di July 1st 2025 Sunday Igboho náà máa pé ọdún 4 tí Buhari ní kí wọ́n lọ pa mọ́lé and Sunday Igboho in his 50s again Abiola in his 50s wọ́n gba ẹ̀mí lẹ́nu ẹ̀ gbà tó dìde Tinubu in his 50s wọ́n ní kí wọ́n lọ pa ó hùwà ọmọgbọ́n ó já dànù in his 50s Sunday Igboho in his 50s again wọ́n ní kó lọ pa òun náà ọmọ Yorùbá ọ̀rọ̀ yìí deep gan àwọn èèyàn lè máa rò dáadáa ṣùgbọ́n mo rò wípé ọ̀rọ̀ yìí ó deep why tó yẹ pé gbogbo ọmọ Yorùbá tó bá dìde in their prime ni wọ́n máa ní kí wọ́n àfi kí wọ́n gba ẹ̀mí lẹ́nu ẹ̀ Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ olódòdẹ Sunday Igboho náà máa pé ọdún 4 ní July 1st now kí ni solution tó bá yẹ pé ọmọ Kemberi ọmọ Gàmbàrí ló wà lórí oyè mo mọ̀ wípé àwọn àyàn kan máa dìde nílẹ̀ Yorùbá àtọmọdé àtàgbà wọn á ní tó bá jẹ́ pé Tinubu ló wọlé ni Tinubu máa rántí ìtàn wípé ọdún 4 l'Abíọ́lá lò tá a fi fojú kan tí wọ́n fi sí àhámọ́ tó padà wá gbé òkú ẹ̀ wá bá wa wọ́n á ní Tinubu máa rántí pé ọdún 4 lòun náà lò lẹ́yìn odi tó fi sá lọ tó fi padà wálé wọ́n ní Tinubu á rántí wípé Sunday Igboho náà máa pé ọdún 4 ní July 1st tí wọ́n ní kí wọ́n lọ gba ẹ̀mí ẹ̀ and from the same set of people Abíọ́lá àti Babangida ọmọ Gàmbàrí Tinubu àti Abacha ọmọ Gàmbàrí Sunday Adisa Adéyẹmọ Májàsọ́lá Òòṣà àti Buhari ọmọ Gàmbàrí Yorùbá ṣé ẹ wá rí pé àìláṣọ lọ́rùn pàká ó ti tó àpérò gbogbo ọmọ eriwo ilẹ̀ Yorùbá. I don't want to know any party you belong to. PDP ni ẹni, APC ni ẹni, LP ni ẹni. Ṣé ọ̀rọ̀ mi yìí ṣó ń bà ẹ́ lákíyẹmí ara ṣá? Tó bá jẹ́ confirm original ọmọ Yorùbá, ṣé ọ̀rọ̀ mi yìí ṣó ń wọnú akíyẹmí ara ẹ ṣá? Mi ò fẹ́ mọ ẹ̀sìn tó belong sí. Ṣé Mùsùlùmí ni ẹ́, Christian ni ẹ́, oníṣẹ̀ṣe ni ẹ́, tàbí ò ṣe ẹ̀sìn kankan? Ṣé o rí ìtàn yẹn wò? Wípé Sunday Igboho
in his 50s ló dìde fún wa nílẹ̀ Yorùbá pé ẹ yé pa ọmọ Yorùbá. Tí Gàmbàrí, Buhari tó ní kí wọ́n lọ mú pa. Abiola in his 50s lòun náà dìde bó ṣe yẹ pé òun pariwo one Nigeria. Babangida ó mú pa. Tinubu in his 50s ló dìde tó lóun ò believe nínú one Nigeria pé ọmọ Yorùbá lòun. Abacha nìkan lọ gbẹ̀mí ẹ̀ kan lọ mú. Ṣé nǹkan ò máa ṣe wá nílẹ̀ Yorùbá? Ṣé nǹkan ń ṣe wá ni àbáwá là ń ṣe nǹkan? Tinubu mo ní kí wá rán yín létí ni o. Wípé Abiola kú lẹ́yìn ọdún 4. Ẹ̀yin di àpèwá joyè lẹ́yìn ọdún 4. Ọdún 4 Sunday Igboho máa pé ní July 1st. Few days ní 2025 yìí. Tinubu kí ni fate Sunday Igboho lẹ́yìn ọdún 4? Kí ni ká máa expect from Tinubu? Please, everybody should help me to ask Tinubu in the comment section. If you love Oloye Igboho, if you want freedom for Osha, let Tinubu see your comment. But I was telling you, many of them ń wò mí. Ṣùgbọ́n gbà tọ́rọ̀ oní 40,000 naira ṣẹlẹ̀ ń jọ̀wọ́. Ìgbà ẹ̀mọ ìṣẹ̀wá gbàgbọ́ wípé àtọ́ba tí mi ò expect àti ìjòyè tí mi expect àti olóṣèlú tí mi expect. Ni mo pé gbogbo wọn gbé kudos fún mi lẹ́yìn. Because I never expected all the calls tí mo gbà. Tinubu, kí ló máa ṣẹlẹ̀? I am putting this question to you. Àkànbí ọmọlódòde. Lẹ́yìn July 1st, tí Sunday Igboho náà máa pé ọdún 4, àbí ẹ fẹ́ kí Sunday Igboho kó extend the story yẹn, àbí history yẹn. Because history wa ni nísìnyí pé lẹ́yìn ọdún 4 tẹ́ bá ti dìde nílẹ̀ Yorùbá, àwọn ọmọ Kẹ́mbẹ́rì gbọ́dọ̀ dìde, and with the support of àwọn ọmọ Yorùbá kan, kò sí tó máa pàgbà tá ní bápo lórí ẹ̀ ń bẹ̀. Pàjẹ́ Bálẹ́rù tó máa pàgbà tá ní bápo lórí ẹ̀ ń bẹ̀ ò sí. Pàpín ẹni kó mú mi. Sọ́tọ̀ ìtọ́ tó ń kọra ẹ̀ lọ síwájú ni. Ìtọ́ tó ń bọ́ síwájú, ó tún kọra ẹ̀ lọ síwájú ni. Tẹ́ bá ní kó mú Yorùbáwùyí náà lẹ́nìí, àwọn kan tún dìde. Pé lẹ́yìn ọdún 4 tí Tinubu ti mú Yorùbáwùyí, Tinubu kí ló kàn? So a jẹ́ pé ẹ change the story nìyẹn. Àwọn kan náà tún máa dìde. Àsìkò tá wà yìí, àsìkò sọ̀rọ̀ sókè ni. Àsìkò tá máa bí ẹ̀yin bàbá wa ni pé kí ló ṣẹlẹ̀? This is the time we ask about our future from you guys. Àsìkò tá máa pé Tinubu, Baba Tinubu, I am challenging you. I am calling you to order. I made a video the last time when you were saying you spoke with Babangida. Babangida only audacity láti bọ́ síta de ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà, bóun ṣe àná ìbò Abíọ́lá kan dìbò fún tó wọlé. Tí kú ṣe pa Abíọ́lá dànù. And at the end of the day, after how many years, láti 1993, Abíọ́lá ti dìbò. Tó ti mú pa ní 1990, kí ló mú pa? After 4 years. Ní 1998, wọ́n mú ní 1994, wọ́n mú pa ní 1998. Babangida bọ́ta, ó wá sọ pé òun ó wá ó bá ṣe o. Àwọn ìtàn táwa gbọ́ nípa ilẹ̀ Yorùbá tó bá ń sọ̀rọ̀ àwọn bíi Kúnmi, Àjàdí Ìkó, tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ẹ bá mi dárúkọ àwọn alágbára ilẹ̀ Yorùbá. Láwọn ọ̀tàn tá ti gbọ́, wá gbọ́ kinní kan òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà.
agbọ́ títí agbọ́ ìtàn Ìfúnṣetán Aníwúrà Ìyálóde Ìbàdàn àtọkùnrin àtobìnrin tá à ń gbọ́ ìtàn wọn nílẹ̀ Yorùbá akọni ni wọ́n tó gbangba sùn lọ́yẹ́ àbítàn tí wọ́n pa fún wa ń gbà yẹn àbí rọ́ ni because ẹ̀yin àgbàgbà tá a bá nísìn kò yé wa kò yé èmi let me speak for myself personally àwọn akọni ní Yorùbá tá a gbọ́ nígbà yẹn ò wá yé èmi ẹ̀yin àgbààgbà tẹ́ wà nísìn ṣé akọni ní Yorùbá lóòótọ́ àbẹ́yìn tẹ́ ẹ dé nísìn lẹ rewrite history ṣàkọni ní lóòótọ́ torí according to history táwọn àgbọ́ àwọn bàbá wa pọ̀rímọ́pọ̀ wa wọ́n fẹ́ mú àwọn náà pa bí wọ́n ṣe mú Abíọ́lá pa ṣùgbọ́n àwọn àgbààgbà kan dìde ńlẹ̀ Yorùbá pé àwọn ò ní gbà ọmọ ogun Ìbàdàn ó ránṣẹ́ sí Tògbómọ̀ṣọ́ ó pe tẹ̀rínlé ó pe tígbá ó pe àwo wọ́n pawọ́pọ̀ wọ́n jọ fèsì àwọn olórí ibú yìí ni wọ́n jagun wọ́n ṣẹ́gun wọ́n jagun wọ́n ṣẹ́tẹ̀ wọ́n retain orúkọ tó ń jẹ́ orúkọ Yorùbá wọ́n mú ilẹ̀ Yorùbá dúró ṣinṣin wọ́n bí ẹ̀yin dé ẹbẹ́ fún lábàtà ẹ̀yọ̀bẹ̀ tí tẹ bá rò pomi ló mú kú tàbí tẹ bá pretend wípé ẹfọn tẹ ẹ bá lábàtà tẹ ẹ̀yọ̀bẹ̀ tí tẹ bá pretend pé omi ló mú kú àwa kan máa sọ fún yín wípé ẹfọn tẹ ẹ bá lábàtà tẹ ẹ̀yọ̀bẹ̀ tí táwa ò bá tiẹ̀ sí ń bẹ̀ according to history tá a gbọ́ nípa ilẹ̀ Yorùbá wọ́n ní àwọn bàbá kan ni wọ́n pa ẹfọn ni wọ́n sọ di ẹran ata fún ẹ̀yin ni wọ́n ṣe ètò ilẹ̀ Yorùbá lẹ́yìn ṣe rí ilẹ̀ Yorùbá dé sí lẹ́ṣẹ̀ ń jẹ́ ọmọ Yorùbá lẹ́ṣẹ̀ ń sọ Yorùbá lẹ́ṣẹ̀ ń lẹ́nu lọ́rọ̀ ní àgbáyé Ìgbò ń gbóṣùbà fún Yorùbá Haúsá ń gbóṣùbà fún Yorùbá òyìnbó aláwọ̀ funfun ń gbóṣùbà fún Yorùbá iṣẹ́ tí àwọn bàbá wa tí wọ́n ti lọ tí wọ́n ṣe òun ilẹ̀ yìí dé bá tẹ̀ ń jẹ tá a bá wá mọ̀ nípa Kúnmí Àjàdí Ìkó tá a mọ̀ nípa Òwò Kẹ̀m̀bẹ̀rẹ̀ ibi ìjà tá a mọ̀ nípa Lísàbí Agbòǹgbò Àkàlà tá a gbọ́ nípa táàrí látó ṣàṣojú tá a ń gbọ́tàn wọn ẹ jẹ́ ká súnmọ́ tòsí èmi bá Awólọ́wọ̀ láyé mo jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ mo bá Jákàndé láyé mo jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ Jákàndé mo mọ ẹni tí wọ́n ń pè ní Bọ́lá Ìgè àti àwọn àgbààgbà lẹ́ẹ̀kan ní jàǹkànjàǹkàn bàbá Gani Fáwẹ́hìnmí kò ṣeé rọ́tì nínú ìtàn ilẹ̀ Yorùbá tó jẹ́ pé àǹfààní wọn ni many of you lẹ́jẹ́ tẹ́ ṣe ń sọ̀rọ̀ láwùjọ táyé ṣe ń gbọ́ yín tó jẹ́ pé àǹfààní wọn ni many of you jẹ́ bá ti di refugee ní Benin Republic tó jẹ́ pé àǹfààní wọn ni many of you jẹ́ wọn ò bá ti pa ìyá yín kí wọ́n gbé oyún yín bọ́ta bí wọ́n ṣe ń gbé oyún àwọn kan bọ́ta nísìn tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ àwọn náà a sì súnmọ́ tòsí arí àwọn yẹn ẹ̀yin tẹ́ wá wà nísìn bó o ni mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ni Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì mo ní kí wọ́n á bi yín pé báwo ni Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ni wípé kí ló ń ṣẹlẹ̀ ọdún 4 Sunday Ìgbòho máa pé ní July 1st kí ló ń ṣẹlẹ̀ ṣé ẹ fẹ́ pa ìtàn yẹn rẹ́ kó dọdún 5 ọdún 6 àbọ̀dún 15 àbẹ́ ẹ fẹ́ mọ òun náà pa ikú Abíọ́lá ò ṣẹ̀ lẹ́yìn ọmọ Yorùbá àti sákò Nàìjíríà ò ṣẹ̀ nínú àwọn alábọ̀dé tí wọ́n gbàbọ̀dé Fákànbí ọmọ Olódòdẹ àti darẹ́ ẹ̀yìn odi Sunday Ìgbòho
kóṣẹ̀ lára yàtọ̀ sí àwọn ọmọ àlè tí wọ́n gbá gàǹbàrí nídìí síra wọn. Mo ní kí wọ́n á bí yín ni o, àti gbogbo ọmọ Yorùbá tó ń wò mí, àtọkùnrin àtobìnrin, àtọmọdé àti àgbàlagbà. Mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ gbogbo wa ni wípé ìgbà wo ni freedom for Sunday Igboho ló máa ṣẹlẹ̀. Mo ní kí wọ́n á bí yín ni, èmi personally Yorùbáwùyí lórúkọ mi. Nothing on my mind now than freedom for Sunday Igboho. Yorùbá ló gbọ́n jù. Wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ fìyà jẹyàn, wọ́n lákọ́kọ́ gba àtijẹ àti mu lọ́wọ́ ẹ̀. Sunday Bọ́lá Ahmed Tinubu, gbogbo àkáǹtì Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní Buhari gbẹ́sẹ̀ lé. Ó dẹ̀ di president Nàìjíríà, ó ní agbára àti gbẹ́sẹ̀ kú òǹbẹ̀. Ṣé kì í ṣe wípé ọ̀rọ̀ tí èmi Yorùbáwùyí sọ ńjọ́ kìíní àná pé tí Tinubu bá wọlé wọn ò ní gbé fún? Ṣé kì í ṣe wípé ọ̀rọ̀ mi ń wá sí ìmúṣẹ? Ṣé ṣúọ̀ wípé ẹ̀yin lẹ ń rúlu Nàìjíríà? Ṣé ṣúọ̀ wípé ọ̀pá àṣẹ Nàìjíríà as president, ṣé ṣúọ̀ wípé wọ́n gbé fún yín? Ṣé rántí pé pàtó fẹ́ mú Abba Kyari láyé Buhari, wọ́n takú, wọ́n ní wọn ò ní mú Abba Kyari, wọ́n gbé Hushpuppi lọ. Tinubu, mo kàn ní kí wọ́n á béèrè ní ṣé kìí ṣe pé ọ̀rọ̀ tí Yorùbáwùyí sọ ńjọ́ kìíní àná pé tẹ́ bá wọlé wọn ò ní gbé fún yín, ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yẹn ṣẹ ṣá? Ṣé wọ́n gbé ipò yìí fún yín? Tinubu ṣẹ̀yìn lẹ̀ wà ń bẹ̀, ṣé wọn ò fi yín dí gẹrẹwu? Ṣákọ̀ bí ọmọ olódòdè di Jagaban, apàṣẹ wá, asọ̀rọ̀ kọ́rọ̀ ṣẹ. Ṣákọ̀ bí ló wà lórí ipò ṣá? Ọmọ Yorùbá, ṣé Tinubu ló wà l'Aso Rock? Tinubu, are you in control of Aso Rock? If it is yes, Sunday Igboho máa pọ́dún mẹ́rin. Freedom for Sunday Igboho. Thank you, Ọláyínká Bólúwájí. Bẹ́ ṣe ń bá mi kọ freedom for Sunday Igboho. Ó dàbí pé comment sí yín nìkan ni mo rí tó pọ̀ nípa freedom for Sunday Igboho. Ó dàbí pé ẹ̀yin nìkan lè wà lórí YouTube tẹ́ ń kọ freedom for Sunday Igboho. Thank you so much. Mo appreciate yín. Abájọ tí Igboho sọ pé orí mi jà fún mi, Ẹlẹ́dàá mi jà fún mi, ìwọ nìkan ló, Ọlọ́run Babalọ́lá, Ọlọ́run kíní kan, ìwọ nìkan ló lè jà fún mi. Ṣé a ready láti jà fún òòṣà? Even if you cannot come out, can we just try and be putting it in the comment section? That's freedom for Sunday Igboho. Many of you believe pé ẹ tó bá ti ṣe show, tó bá ní ká máa kọ comment kó lè fi gba owó ni. Àwa ò yó ebi ò pa wá. Kò kí ń ṣe ọ̀rọ̀ ìgbéraga. Abẹ́ni, mi ò yó ni. Ọlọ́run ò kà mí sínú àwọn tẹ́bi ń pa. Yorùbáwùyí, I want freedom for Sunday Igboho. Ẹ̀yin ńkọ́? Ṣé kò ṣì mú dání? Ṣé Kádìsá ṣì wà lẹ́yìn odi? I want freedom for Sunday Igboho. Tinubu, Buhari gba àtijẹ àti mú lọ́wọ́ Sunday Igboho. Gbogbo àkáǹtì ẹ̀ pátápátá ni Buhari gbẹ́sẹ̀ lé. Ó fi ipò ẹ̀, ó fi ṣe ọlá. Ó tẹ́ báṣubàṣu lórí àwa ọmọ Yorùbá. Abacha wọlé, ó ṣe wá báṣà. Ó tẹ̀ wá báṣà bí ẹ̀ ń tẹ̀rọ̀fọ̀. Buhari wọlé, ìbùkúbù ló bù wá fún àwọn agbésùnmọ̀mí. Wípé ẹ mọ̀ ṣe bá ṣe wọ́n fún yín. Buhari bù wá ní bùkúbù àtọrọ̀ ajé ilẹ̀ Yorùbá àti gbá àtàwọ̀. Buhari bù, ó bù lọ sọ́dọ̀ wọn lọ́hùn.
ó bù lọ sóríṣiríṣi àwọn ibi tó wúwo tó lérò wípé òun lè bùdé ó bù lọ síbẹ̀ kí tó wá fún àwọn èèyàn láyè kí wọ́n pè wọlé ẹ̀hún bàbá Tinubu ìyá tó bí mi lọ́mọ mo bá sọ̀rọ̀ ló kọ̀lá tó máa jáde láyé ìyá mi mo bá sọ̀rọ̀ exactly 1 hour tí mo bá sọ̀rọ̀ tán ni wọ́n pè mí pé ó ti jáde láyé kẹ́lẹ̀ mo wípé ikú ò kì í fúnyàn ní ìgbà àtàsìkò kò kì í ṣe accident o we talk we joke tẹ́ ẹ̀ bá wá rí tẹ́ ẹ̀ bá wá ṣe nísìn ẹ mọ̀ yẹ ká tọ̀ra wa ikú lè pa anybody at any time olódó bá dé how will you feel báwo lẹ ṣe máa feel làwa ṣe ń gbàdúrà kẹ́mi yín gùn àwọn táwa rí wípé ẹ ṣe fún wa ní ìkà kẹ́ lè ṣe ohun rere tó máa borí tá rí pé ìkà ni Tinubu abáńkà èèyàn kọ nípa yín 70% máa sọ pé ìkà ni Tinubu kẹ́mi yín gùn kẹ́ lè san ọjọ́ fún ọmọ Yorùbá bàbá Tinubu kí la máa sọ nípa tiyín ṣá máa sọ pé ẹ ṣe wọn tẹ́ ẹ lè ṣe o la ṣe ń bi yín pé ṣẹ́yìn lẹ wà l'Aso Rock àkáǹtì Sunday Igboho Buhari gbẹ́sẹ̀ lé gbogbo ilé iṣẹ́ ẹ Sunday Igboho pátápátá gbogbo ohun tó fi ń jẹ́ bàbá lórí àwọn ọmọ ẹ̀ gbogbo ilé iṣẹ́ tó lè máa mú owó wọlé fún Buhari gbẹ́sẹ̀ lé Tinubu ẹ̀yin ò dẹ̀ lè gbẹ́sẹ̀ kú o abẹ́ ẹ lè gbé èmi gbà o even though people will say Yorùbáwùyí stop mama Tinubu mama pè wọ́n ní bàbá ẹ bàbá mi àkànbí ọmọ olódòdó mo gbà wípé o lè gbé ẹsẹ̀ kú lórí àkáǹtì Sunday Igboho tó bá fẹ́ gbé ọmọ burú ọ̀kan là bí o Yorùbá tó máa ní sùúrù tó máa gentle wọ́n máa ń gentle gan Yorùbá tó máa jẹ́ ọ̀gbà wọ́n máa ń gbá lórí burúkú ni àkànbí mo gbàgbọ́ wípé o lè gbé ẹsẹ̀ kó lákàntì Sunday Igboho nísìnyí kò kí í ṣe ọmọ Fúlàní ló ń fìyà jẹ wá mọ́ torí many of us tẹ́ ń wo yìí tá a ṣe pariwo tá a ṣe kíní kan tá a bá jókòó ń gbà mí lẹ́yìn tá a bá parí show pé Sunday Igboho ẹni tó ń tọwọ́ bá pò tó ń fún ìyàwó lówó oúnjẹ tó ń fún ọmọ lówó oúnjẹ tọ́lọ́ tó wá kó àwọn àìmọye èèyàn ti kú lẹ́yìn ìgbà tẹ́ ẹ mú Sunday Igboho tẹ́ sọ́dẹ̀ dèrò ẹ̀yìn odi àìmọye ẹ̀mí ló ti bọ́ Sunday Igboho láwọn tó wà lórí payroll ẹ̀ láwọn arúgbó tó ń fún lówó oúnjẹ àìmọye arúgbó tí Sunday Igboho ń fún ní owó oúnjẹ kẹ́ tó sọ́dẹ̀ ẹ̀yìn odi dèrò ẹ̀yìn odi Sunday Igboho wọ́n ní Christian ni ṣùgbọ́n lọ́dún iléyá ó ní iye àwọn tó ń ra ẹran iléyá fún ó ní iye àwọn àáfàá tí wọ́n ń lọ sílé ẹ̀ àti ráwọn àìmọye àáfàá tí Sunday Igboho fún ní ilẹ̀ tí wọ́n fi kọ́ mọ́ṣáláṣí sí bẹ́ẹ̀ làwọn pastors tí wọ́n kọ́ church sí àti ráwọn tó sọ pé owó school àwọn di drop out tó pé Sunday Igboho darí ẹ̀yìn odi ara àwọn àkàndá tó ń ṣe fún a rí ọkọ àti ìyàwó tí wọ́n ti kọra wọn lẹ̀ torí pé ẹ mú Sunday Igboho sẹ́yìn odi torí àṣírí bíbò ilé yẹn Ọlọ́run gbara Sunday Igboho ṣiṣẹ́ yẹn ni abùjẹ́ bùdànù ni orí Sunday Igboho many of his pictures of his videos tá a rí kó tó di pé ẹ mú mi rò bóyá Sunday Igboho ní Gucci lára àwọn shirt tó ń wọ̀ àwọn orúkọ ńláńlá brand ńláńlá aṣọ mi rò bóyá Sunday bàbá mi rò bóyá ẹni nínú wardrobe ṣé Sunday Igboho ò ní owó tó máa fi rà ṣùgbọ́n ọ̀nà pọ̀
Just like when you see Yorùbá with 1,000 naira clothes, kì í ṣe pé àlè aṣọ 5,000 naira. Ṣùgbọ́n àwa kan wà tó lọ máa ń dá bẹ́ẹ̀. Tó jẹ́ pé a máa ń dúró pé òfin tí ẹ lẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni, Ọlọ́run ló ń bá gbọ́ tiẹ̀. Tinubu, kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀jájá Ògúnwùsì, bàbá wa Aláàfin, kábíyèsí, àtẹ̀yìn lọ́ba tó kù, ọba onílé gbọ́ àbí kí lórúkọ yín ní kí rántí ọba yẹn, mo mọ̀ pé ṣẹlẹ̀ ń lò, mo mọ̀ bàbá wa Awùjalẹ̀ ti dàgbà, bóyá kẹ́ ẹ pera yín jọ bẹ́ẹ̀ máa pe Tinubu sáàárín ọmọ yín ni ọmọ mi ni Tinubu, ọmọ yín tẹ́ ń wò mí ni torí ọmọ Yorùbá ni, Yorùbá lèmi, tí mo bá déwájú ẹ̀ ọmọ ẹ̀ lèmi jẹ́, ọmọ Yorùbá ní gbogbo wa. Bóyá ẹ máa pe Tinubu pé kó tẹ̀ kọ́kọ́ release account Sunday Igboho ná, abẹ́fẹ́ pa ni Tinubu, ṣe fẹ́ pa Sunday Igboho ni? Ẹ sọ fún wa. Tó bá yẹ pé bí tàn yẹn ṣe rí wípé wọ́n mú Abíọ́lá lẹ́yìn ọdún 4 wọ́n mú pa, wọ́n wá mú ẹ̀yin lẹ́yìn ọdún 4 ẹ padà wálé ẹ wá jẹ governor Lagos State, ṣé ẹ fẹ́ kí ìtàn yẹn tó padà sí ọ̀dọ̀ Abíọ́lá ni? Àbẹ́ fẹ́ kí ìtàn yẹn jẹ́ wípé kódà lẹ́yìn ọdún 4 ọmọ Yorùbá kan release ọmọ Yorùbá pé ohun tó bá fẹ́ dà ẹ jẹ́ kó dà. Tí Sunday Igboho bá jẹ́ criminal, Germany ò ní gbà lálejò, ó ń lọ UK, ó ń káàkiri, ó ń lọ Benin Republic, ìgbà tí àwọn ìlú tí wọn ò mọ Sunday Igboho rí, tí wọ́n ní kì í ṣe criminal, tí ìlú abínibí ẹ̀ Tinubu, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹkún gbọ̀n mí, ẹkún gbọ̀n mí. Mi regret pé mo jẹ́ ọmọ Yorùbá o, tíyàn bá ń tún ayé wá tí wọ́n máa wá ní gbàgbà, Yorùbá náà ni mo tún fẹ́ jẹ́. Tó wá ṣe pé ìlú abínibí Sunday Igboho ló wá ní kò gbọ́dọ̀ wọ̀lú, ẹ sì fi sórí wanted list. Ó mà ṣe o. Ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè bá wa pè wọlé. Yorùbáwùyí lórúkọ mi. Ẹ jẹ́ kí n fi fóònù sí kinní.